Ẹ kú dédé àsìkò yìí ẹ̀yin èèyàn gbogbo. Orúkọ mi ni Olúwadámilọ́lá ọmọ bàbá Ayọ̀délé. Mo kí yín káàbọ̀ sórí ètò Adùn Yorùbá. Gẹ́gẹ́ bí a ti sọ ṣáájú wípé Adùn Yorùbá ní àkànṣe ètò lọ́lọ́kan òjọ̀kan fún ìgbádùn gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá. Àmọ́ wàyí ká tó wọnú ètò lọ, ẹ jẹ́ ká máa fa àkókò ìdúpẹ́ lọ́wọ́ àwọn onígbọ̀wọ́ wa pátápátá. Mobọ́lájí kitchen, àdúpẹ́ lọ́wọ́ yín o. Òkè òkè lẹ́yẹ ń lọ, òkè òkè lẹ́ ó máa rè. Bẹ́yìn bá ní ayẹyẹ pé fẹ́ dáná àbí bóyá domestic cooking náà ni, ẹ lè kàn sí wọn ní Mobọ́lájí kitchen. And believe me, you are in safe hands. Wọ́n á fún yín láwọn oúnjẹ débi pé ẹ fẹ́ lè jẹ ká yín mọ́lú. Bákan náà a sì tún dúpẹ́ lọ́wọ́ Royal Telstar. Àwọn ló ń ta oríṣiríṣi aṣọ ní materials ẹ bá ti fẹ́ wọn sí, Ankara ní, lace ní, senators wear bẹ́ẹ̀ bá ti fẹ́ wọn sí, ẹ kàn sí wọn ní Royal Telstar. Wọ́n á ṣe yín dáadáa. Tó ọ̀rọ̀ wa fún tòní, ẹ ó gbádùn rẹ̀ gidi gan. Bóyìnbó ti mọ́ ń gbádùn kí ni, bẹ́ẹ̀ lẹ́ ṣe gbádùn wa lórí ètò lónìí. Ọ̀rọ̀ wa fún tòní lọ báyìí. Eléwédú tó ṣubú dàgbànù tó kígbe tòun bàjẹ́, kí wá ní kí aláwo tanganran tó ṣubú tòun ti gbá àwo rẹ̀ ṣe. Tó ọ̀rọ̀ wa fún ètò tòní lẹ ti gbọ́ lẹ sì ti rí kà. Ní báyìí a ó máa lọ sínú abala kejì tó wà nínú ètò Adùn Yorùbá tí à ń pè ní ìlú ọgbọ́n, níbi táwọn ti máa fi ìlú àti orin dára wa lára yá. Mi sọ fún yín pé gbádùn ètò Adùn Yorùbá lónìí. Ẹ wo ẹnìṣó níbẹ̀. Adùn Yorùbá. Tó ẹ káàbọ̀ padà sórí ètò Adùn Yorùbá. Ọ̀rọ̀ wa fún ètò tòní lẹ ti rí gbọ́ lẹ sì ti rí kà. Ní báyìí ọ̀pọ̀ tún sún wọnú abala mìíràn lọ, lẹ́yìn tí a pè ní ìlú àti orin ọgbọ́n, níbi táwọn ti máa fi ìlú àti orin bára wa sọ̀rọ̀ ọgbọ́n, táwọn sì tún máa fi dára wa lára yá. Ẹ wo àríyá rẹpẹtẹ ń bẹ lórí abala yìí. Ṣé ẹ ti kó sí bàtà jó yín? Ohun orin yín ṣé ẹ ti nà ọ́ kúnná? Àkókò tó, àríyá bẹ̀rẹ̀. Ó yá, ẹ já lọ.
ká ṣá máa dúpẹ́ o, ká ṣá máa dúpẹ́ ipòkípò tí a bá wà, ká ṣá máa dúpẹ́, ká ṣá máa dúpẹ́ o, ipòkípò tá a bá wà o, ká ṣá máa dúpẹ́. Eléwédú ló sùn fún dàgbànú o, Eléwédú sùn fún dàgbànú ní báńgbé ní pariwo tóun bàjẹ́, ẹ dẹ́kun kí làláwo tọ́ngànràn ó ṣe, aláwo tọ́ngànràn tó ṣubú tóun ta òwò rẹ̀, ẹ dákun kí ni ó ṣe, òpin ìṣòro rẹ̀ ńlẹ̀ ayé mi, ìbẹ̀rẹ̀ tọmọ ẹlòmíràn ni, pípò òkìpò tí a bá wà ẹja máa dúpẹ́, ká ṣá máa dúpẹ́ o, ká ṣá máa dúpẹ́ ipòkípò tí a bá wà, ká ṣá máa dúpẹ́. Adùn Yorùbá. Mo kí yín padà. Adùn Yorùbá lẹ́tọ̀. Mo lérò wípé ẹ gbádùn àwọn abala tí ẹ ti wò síwájú. Ó kù báyìí nìbọn máa ń rò. Níwàyí a ti bọ́ sí abala kẹta tí a ń pè ní ọ̀rọ̀ ọgbọ́n, níbi tá ó ti máa yànnàná ọ̀rọ̀ wíwá fún ti òní lẹ́sẹẹsẹ, tá ó sì máa ṣe ní èdè Gẹ̀ẹ́sì. Ẹ wá nǹkan fìdílé, ẹ má ìlọ́dún kankan. Adùn Yorùbá. The literal meaning to the proverbial words you've heard is simply telling you that no matter the situation you are currently, you think you are in the worst situation. But believe me when I tell you, your current situation is not the worst. Although it might not be the best, but I'm telling you, it's not the worst either. You are both in the middle. You just have to be thankful and have faith and have hope that better days are right ahead of you. Don't give up. Don't lose hope. Don't lose your focus. You will get there. Remember, slow and steady wins the race. And then, let me remind you of this, that your current situation in life is someone else's prayer points. It is not over. Ó lè kéka. Ẹ rí wípé Adùn Yorùbá ó kún fún oríṣiríṣi abala lọ́lọ́kan òjọ̀kan tí gbogbo ẹ̀ sì kí pọ́pọ́n, tí ń fúnni láyọ̀, tí ń kọ́ni lọ́gbọ́n, títí tó ń fúnni ládùn pẹ̀lú. On Adùn Yorùbá, no dull moment at all, and every segment is impactful. Ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu, àmọ́ òfò fún òní jẹ́. This is where we get to say, see you next time, till we come your back again. I remember my own myself, Olúwadámilọ́lá, ọmọ bàbá Ayọ̀délé. Ire o.